Look at me. If you are powerless, you have no principle. God. I said something the other day. Somebody may be available and still remain invisible. Power It is power that makes it visible if you are available. This bulb, as you are looking at it, the bulb will be available. Without power, it can be visible. Gbogbo bí máa sókun lálẹ́. This will be dark in the nígbà tí iná bá ti wọ bẹ̀. But once nígbà yẹn ni lótó bó ṣe jẹ́ nìyẹn sà. When it can become visible, that's how it is, sir. Ẹnáwó yín sí pẹpẹ. Ṣé tí mo sọ ti yé ọba yìí? You understand what I'm saying now? Wo ó ti wà available fún rere. Ṣùgbọ́n gbọ́dọ̀ wà visible náà. It must be visible as well. Ẹ̀kẹ́ orí àdúrà yẹn ni mo wà. Mo fẹ́ kú òdojú kan sẹ́yìn. Agbára láti. I am still on the same prayer. Orí àdúrà yẹn ni mo wà. I am still on it. Ẹgbẹ̀rún ènìyàn. Thousands of people. Ibi ọyẹ káyé ti celebrate ẹ̀wọ̀n rí níbẹ̀. Where he or she will celebrate. Torí agbára kan dúró sójú ọ̀nà. Ó ní àní ilẹ̀kùn ńlá tí sílẹ̀ fún mi àti àìtàsé. Wọ́n ní kó máa lọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ní ń bẹ lẹ́nu ọ̀nà. Many enemies are behind the door. Wò mí. Look at me. Tí o bá ti wà níbi tó yẹ kó wà. If you are not where you are supposed to be. O lè jẹ́ ntọ́ yẹ kó jẹ́. You can never become what you are supposed to be. Bí ààyè rẹ bá ti ṣòfò, ayé ènìyàn máa ṣòfò. The person's life will be empty. Bẹ́ẹ̀ni sà. Yes, sir. Tó o bá ti rí ààyè rẹ gbà, o lè rí ayé rẹ gbà. Tó o bá ti rí ayé rẹ gbà, ìran rẹ ò lè wá mọ̀sẹ̀. Your vision can come to reality. Ẹgbẹ́ wọ̀ tó yókè. Lift up your right hand. Máa sálẹ̀ àkàbà dàjà bàkàbà. Oh yes. Bóyá ọmọ idà tí mo sọ yìí. Àìsáyà yẹn 34 náà. Ó ní idà Olúwa tó kún fún ẹ̀jẹ̀. Ó ní àmúsanra ẹ̀jẹ̀ ní bẹ́ẹ̀ ni sà. Àmúsanra bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀. Ó máa ń gba ẹ̀san sà. Ẹ gbé ọwọ́ yín sókè. Ẹ ké gbogbo tí ń bẹ lójú ọ̀nà. Tó dá ayé mi dúró. Màrúwà kan fọlúwà. Ìnàyà lè màrúwà kan. Àkàdá yẹ lè màrúwà. Ó ti bẹ lójú ọ̀nà tí ń dá mi dúró ìdá Olúwa ẹ bá ń sá ẹ bá ń sá ẹ bá ń sá ọjọ́. Ọ̀yá ọ̀yá sá ìdá 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 ọ̀yá ìdá ọ̀yá máa sá ìdá ọ̀yá máa sá 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 máa àdúrà yẹn bẹ́ẹ̀ kan. Àdúrà yẹn bẹ́ẹ̀ kan. Àìsáyà 66:16. Ó ní Olúwa yóò fi idà rẹ̀ ṣe ìdájọ́ àwọn ọ̀tá rẹ̀. The Lord will use his sword to judge the enemies. Lift up your hands. Wà ó kú ẹ̀kan sẹ́. Gbogbo ẹni tó sọra rẹ̀ di ọ̀tá. Tó dúró sí ojú ọ̀nà mi. Tó ní mi ò ní lọ. Idà Olúwa ẹ bá ń sá lọ́gbẹ́. Kí ni mo ní o ṣe? Kò sí àánú fún ọ̀tá. Ẹni tí ọ̀la àánú rẹ̀ tó ń fọjọ́ orí rẹ̀ tó. Kò dì sáàfù àánú. Ẹni tó ń sọ ìlàkàkà rẹ̀ dòfo. Kò dì sáàfù àánú. Ẹni tó ń sọ ìran rẹ̀ dasán. Kò dì sáàfù àánú. Ẹni tó ń sọ ìlépa rẹ̀ dòfo. Kò dì sáàfù àánú sá. Ẹ gbé ọwọ́ yẹn sókè. Idà Olúwa gbogbo tó dúró lójú ọ̀nà. Ẹni tí ọ̀la àánú mi. Tó ń fi ọjọ́ orí mi sọ. Idà Olúwa ẹ bá ń sá láàárọ̀. Ọyọ́yọ́.
sí pẹpẹ. Gbogbo tó dúró sọ́nà rẹ̀. Tó lò ní gba ire rẹ̀ àti ẹ̀tọ́ rẹ̀. Ẹni yóò wù kó jẹ́. Bó ṣe wù kó tó. Bó ṣe wù kó rí. Mo gbé idà sókè. Lórúkọ Bàbá. Lórúkọ Ọmọ. Lórúkọ Ẹ̀mí Mímọ́. Idà Olúwa sá láàárọ̀. Ẹnikẹ́ni tó di ayé rẹ lọ́wọ́. Ẹnikẹ́ni tó yọ ayé rẹ lẹ́nu. Ẹnikẹ́ni tó sọra rẹ̀ dógún rẹ. Mo gbé idà sókè. Ẹni tí òró tọjọ́ orí ẹ. Tó fi ọjọ́ orí ẹ ṣòfò. Ẹni tí òró ti làágùn rẹ. Tó sọ ìlàágùn rẹ dòfo. Ẹni tí ń rán ọ̀fọ̀ àti ọ. Ẹni tí ń rán ìkórìíra àti ọ. Ẹni tí ń bá ọjà lójú oorun. Ẹni tí ń fi òrèrè rí ọmọlẹ̀. Ẹni tí ń gbé àdá búburú wá. Ẹni tí ń mú ìkórìíra wá. Ẹni tó mú àṣetì wọnú ayé rẹ. Ẹni tó lóòní lọ. Ẹni tí ń di ayé rẹ lára. Àwọn tí ń yọ ayé rẹ lẹ́nu. Àwọn tí ò jẹ́ rẹ̀ lọ́sẹ̀. Àwọn tí ò jó débi káyọ̀ kó dé. Àwọn tó mọdí yí ọ̀gá. Àwọn tí òjò lórí orí ọ. Àwọn tí ń fọjọ́ orí ẹ̀ ṣòfò. Àwọn tó gbé ojú ayọ̀ rẹ mì. Àwọn tó fi ìgbà rẹ ṣòfò. Àwọn tí ń bọ ọdọ́ rẹ. Gbogbo tí wọ́n dá ọdún sójú kan. Mo gbé idà sókè. Mo rí àṣẹ jáde láti inú ọ̀run. Mo ní àmì ti lé nígbà mẹ́sàn-án. Idà Olúwa ó ṣá wọn láà. Jókòó. Àṣẹ ni màmá rán. Jẹ́ kí àmì yan máa le. Ọjọ́ mẹ́fà ni Ọlọ́run fi ṣiṣẹ́. God work for 6 days. Jẹ́ kí n ṣàlàyé tó bí pẹ̀lú ní ọjọ́ mẹ́fà. Let me explain what he did to for 6 days now. Júùjú. Òfo emptiness and that ó kírètì ènìyàn lọ́jọ́ kẹfà. Create human being. Ìgbà tó fẹ́ kírètì ènìyàn. Gbogbo tí júùjú àti òfo àti òkùnkùn yìí. Àṣẹ ni Ọlọ́run lò fún wọn. Gbọ́ngbà tí Ọlọ́run fẹ́ dá ènìyàn. Ó fi àṣẹ dá ènìyàn. Ìrànlọ́wọ́ ló fi dá ènìyàn. Ohunkóhun tí ó nílò ìrànlọ́wọ́ láyé. Ìrànlọ́wọ́ la fi máa ń dá. Ẹnikẹ́ni tí ìrànlọ́wọ́ bá ti sọnù láyé rẹ̀, ayé ti gbà sọ èèyàn lára rẹ̀. Aṣọ èrò ló kù lára rẹ̀. Bí ìrànlọ́wọ́ bá ti sọnù, ìran ènìyàn ti sọnù. Ẹni tó wáyé tí ò ní ìrànlọ́wọ́ gbà kórí ayé wa. Ẹ sọ fún pé kò ní ìran. Ẹni ló ní ìran, ìrànlọ́wọ́ nípa ẹ̀fihàn. Ẹni tó lò máa tẹ́ tí ọ̀bá ìrànlọ́wọ́ gbà. Ẹ sọ fún pé ní tí ọ̀pọ̀ tẹ́sán jùlọ. Ẹni kàwé tó gàdúrẹ́tì tí ò ní ìrànlọ́wọ́ gbà. Ẹ lọ bẹ́tà kọ́ mọ́ lọ primary one. Bí ayé bá yọ ìrànlọ́wọ́ kúrò, èlé ti kú òní èèyàn ó ti dèrò. Ẹgbẹ̀rún èèyàn láyé wọn parẹ́ sáàrin èrò torí ayọ̀ ìrànlọ́wọ́ kúrò lára wọn. Ẹgbẹ̀rún èèyàn ni ọba sì kú sáàrin èrò ṣùgbọ́n tí ìrànlọ́wọ́ gbé jáde. Ẹnìkan náà wọ́n síwájú ọ̀sẹ̀ tí ọwọ́ yìí ọwọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run tí ò ní ìrírí irú ẹ̀ rí ọwọ́ yẹn máa wọnú ayé rẹ̀. Ọ̀sẹ̀ yìí mo sọ tẹ́lẹ̀ ọwọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run tó ní ìrírí ẹ̀rí ọwọ́ yẹn máa wọnú ayé torí alẹ́ màá máa ṣàlàyé ejò yẹn dáadáa. Odò mẹ́fà ọ̀nà mẹ́fà ní ejò yìí ti ń ṣiṣẹ́. A pín ètù sí ejò mẹ́fà torí òkúta iyebíye mẹ́rin la lò fún. Àwa iṣẹ́ méjìlá ti gbé fún. Agbó oníṣẹ́ láti máa dúró níwájú Ọlọ́run àti láti darí ogun ọ̀run àti láti kọ̀ọ̀tún ayé. Ọjọ́ iṣẹ́ mẹ́fà ta fún. Ìdí tí Olúwa fi gbọ́dọ̀ ti sí ọjọ́ kẹfà nìyẹn. Ṣùgbọ́n kí ló fà tí Jésù fi lo ọjọ́ mẹ́ta nínú ilẹ̀? Kí ló dé tó fi lo wákàtí mẹ́ta àkọ́kọ́ tó kò sú? Wákàtí mẹ́ta àkọ́kọ́ oní òkùnkùn pé mẹ́sàn-án eegun mẹ́sàn-án ní bẹ́ẹ̀ lára ọkùnrin. Ọjọ́ mẹ́ta tó padà lò olú kọ̀pìlìtì ọjọ́ mẹ́sàn-án oní ó ti àṣepé rẹ̀ láti ṣàṣepé gbogbo. Ejò tí ń bẹ nínú òkùnkùn pa erinmilókun ni wọ́n ń pè é. Láàrin erinmi. Erinmilókun. It is a beast of the sea.
So ìní Bíbélì ń pè é. Says the Bible. Nígbà tí ọmọ Ísírẹ́lì dé etí òkun pupa. When Israel got to the Red Tí wọ́n fẹ́ Sea kọjá. and they wanted to Tí pass. òkun ru tí ò sí. Ọlọ́run wá wọnú ilẹ̀ lọ. Àti ìmọ̀bẹ́ni kan lè bá ń tí báyìí yẹn. Psalm 74 verse 13. Ọlọ́run wá wọ inú odò lọ. Ọlọ́ọ̀bá erinmi lókun. Ọwọ́ amú idà dání wọnú. Ọwọ́ afọ́ ó pín òkun sí méjì. Nípa agbára rẹ̀. Ó fọ́ orí àwọn erinmi lókun nínú omi. Ó fọ́ orí Léfíátánì tútù. Jesus. Wo ọmọ kankan. You don't know anything. So Olúwa wọnú òkun. God went to the Red Sea. Ó fọ́ erinmi lókun. And broke the head of the beast. Èmi ò mọ erinmi lókun I will know the kind of beast in your house. Tó dúró síwájú rẹ̀. That is standing before you. Tó dúró bí òkun pupa. Stand as the Red Sea. Tó ní kò sọ́nà. Says there is no way. Màtálì kàbáyà màkàbà. Oh yes, Lord. Èdú èké yé mèsè dàyà. In the name of Jesus. Ànẹ́mẹ̀rú èké dàyà. Almighty God. Bó o bá sàmẹ́. Ọlọ́run máa sà ní àtàrà. Amen.